Kiki, Ọlọ́run bá mi wo ọmọ ẹ̀. Ò ní ṣubú dànù lágbára Ọlọ́run. Ọmọ ò ní kú mọ́ ẹ o. Ọmọ ò ní kú mọ́ ẹ o. Ẹ káàárọ̀, ẹ kú dédé wòyí. Ẹ̀yin olólùfẹ́ orin Yinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Èní ni Children's Day. Èní ni ọdún iléyá. Àwọn òbí kan pẹran. Àwọn ọmọ kan ń ṣàjọyọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ kan wà nínú igbó. Bá a ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ rèé tí àwọn Chibok girls àgbúrò wọn mọ́. Tá a bá múra ká ṣọ́ra. Bẹ́lẹ̀ yìí náà ṣe ń lọ yìí. Àfàìmọ̀ kó má di nǹkan kan náà. Ṣé rí àwọn ìjọba, wọ́n mọ bọ́n ṣe ń play game pẹ̀lú brain àwọn èèyàn. Wọ́n ti mọ̀ pé tẹ bá ti pariwo, tẹ ti sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ kan. Mo ti ẹ̀gbẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún mi. Pé wọ́n sọ pé tẹ bá ti ń pariwo, àwọn ò ní dá yín lóhùn. Láàrin ọ̀sẹ̀ kan, ẹ bá ti pariwo, ẹ máa dákẹ́. Now, let me put this to you. Mo ní right láti sọ̀rọ̀ lórí ìjọba yìí. Honestly. Bí àwọn kan ti warn mi kí n wà okay. Mo ní right. As long as nígbà tí mo lọ sí studio tí mo lọ kọrin, nígbà tí mò ń jó, nígbà tí mò ń gbé orin, àwọn kan ń bú mi, mi ì dá wọn lóhùn. Àwọn kan ń sọ̀rọ̀, mi ì dá wọn lóhùn. Mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó belong sí APC ńgbà yẹn inú wọn máa dùn pé gbogbo bí mo ṣe ń ṣe. Ẹni tó bá dẹ̀ ń follow mi, tẹ bá rántí, mo sọ nígbà yẹn pé èyí tí mo wá ṣe yìí o, mo wá ṣe o. Tí n bá wá rí pé wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe, mo ní máa padà wá sórí platform mi. Mo ní máa padà wá tún wá sọ̀rọ̀. APC, try rárá. Èmi wà lára àwọn tó campaign fún yín. Mo wà lára àwọn tó fi orí gbèpè fún yín. Mo wà lára àwọn tó gbé àsíá yín. Mo kọrin, gbogbo nǹkan tí mo ṣe pátá owó mi ni mo lò. Kò dẹ̀ sí nǹkan tí mo fi ṣe bẹ́ẹ̀ yẹn pé ìrọ̀rùn dé. Kódà mo kọ pé Tinubu dé, ìrọ̀rùn dé. Pé gbogbo àwọn agbénipa kí wọ́n lọ kú tẹ́ḿpà. Pé bí bẹ́ẹ̀ kọ́ wọ́n á jẹ̀bi ikú oró. Mo kọ orin yẹn nígbà yẹn. Orin bíi mẹ́rin bíi mẹ́ta nígbà tí bàbá tún wọlé. Tinubu rọra rìn ìwọ lójú gbogbo ìwọ o. Ìmọ̀ rọra rìn ìwọ lójú gbogbo ìwọ o. Bóyá kí n wá orin yẹn kí n play ẹ̀ síta. So tí n bá bọ́ta tí n bá sọ̀rọ̀ nsìn, mo fi pé mo ní right láti sọ̀rọ̀. Mi ì dẹ̀ fi pé kéèyàn kọ́kọ́ castigate mi àbí kẹ́ ẹ wá ẹ̀mí mi láti sọ̀rọ̀. Ẹ ṣe dáadáa rárá. Ìyà tó ń jẹ mẹ̀kúnnù nísìn, àwọn mẹ̀kúnnù ò jẹrú ìyà yìí rí látijọ́ tí mo ti délé ayé. Nǹkan tí ojú mẹ̀kúnnù ń rí sìn, àwọn ojú wọn ò rí rí báyìí látijọ́ tí mo ti délé ayé. Ẹ̀gbin tí family yín, first citizen, ẹ̀gbin tí first lady àti ọmọ yín tẹ́ ẹ fi ń kan mẹ̀kúnnù, kò sí ìyàwó ààrẹ tó fi rú ẹ̀ kan mẹ̀kúnnù rí. Kò sí ìyàwó ààrẹ tó fi ẹ̀gbin tí Madam Olúrẹ̀mí Tinubu fi ń kan mẹ̀kúnnù. Kò sí ìyàwó ààrẹ tó fi ojú àwọn èèyàn rí àrèbẹ̀ yẹn rí. Èmi campaign fún yín. Mo ní right láti sọ̀rọ̀ tí nǹkan ò bá dáa. Ẹ ń fún àwọn mẹ̀kúnnù ní ìgbẹ́jẹ. Ẹ ń fún wọn lómi kí wọ́n mú sí. Ẹ̀gbin tẹ́ fi ń na mẹ̀kúnnù, ìyàwó ààrẹ Màmá Tinubu àti ọkọ wọn àti ọmọ, ẹ̀gbin tẹ́ fi ń kan mẹ̀kúnnù, kò sí ààrẹ kankan tó fi rú ẹ̀gbin yẹn kàn wọ́n rí. Family yín ni mẹ̀kúnnù ń sìn. Honestly. Kò sí, mi ò tí ì rí party tó worst láyé lájọ́ tó ti ń ṣòṣèlú Nàìjíríà tó worst dé eléyìí rí. Ẹ wá mọ nǹkan tó wá dùn mí jù ni wípé mo close máwọn kankan nínú tó ń ṣe party yẹn. But yín ò ní pé kí n má sòótọ́ ọ̀rọ̀. Nítorí ẹ̀ ló ṣe dàbẹ́ ni wípé tí bá ń bá ẹ rìn, mo máa bá ẹ rìn débi wípé màá make sure pé ò lẹ́nu ọ̀rọ̀ lórí mi nípa gbígba nǹkan lọ́wọ́ ẹ̀. Màá make sure pé ò rí mi bí elébi.
màá make sure pé o lè sọ pé oníyà màá ní mo fẹ́ fún ní nǹkan mi máa fún màá ní elébi màá ní ẹni tẹ́ pé mo máa ń bọ́ màá make sure pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ yẹn láàrin òun ló ṣe dàbẹ́ pé ìjọ́ tó ti ń bú mi lórí ìkànnì yìí lè réyàn tó máa lóun fún mi ní kọ́ọ̀pù gàrí kan àbẹ́ni tèmi àfi tó bá máa gbà lọ́wọ́ mi àbí tó bá fẹ́ fún mi ní nǹkan birthday màá make sure pé mi ò jẹ́ nuisance ẹ so that anything bá ṣẹlẹ̀ màá lẹ́nu ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ tí n bá dẹ̀ ní o ò lè lẹ́nu ọ̀rọ̀ lórí mi pé nuisance ni ẹni tó ń tọrọ owó ẹni tí mò ń fún lóúnjẹ ẹni tí màá sọ òótọ́ ọ̀rọ̀ sàkátàpàrà in tó dùn mí lórí àwọn tó ṣì ń campaign sí ni wípé mi ò ní problem nípa pé kẹ́ má jẹ president mọ́ o mi ò ní problem nípa second time but mo ní problem nípa àwọn èèyàn tá à ń rí tí wọ́n ń campaign àwọn èèyàn tí à ń rí tẹ́ pé wọ́n máa attack àwọn èèyàn tó bá sọ̀rọ̀ mo ní problem pé àwọn èèyàn yẹn mò ń ṣọ́ wọn ò dẹ̀ sọ̀rọ̀ lórí nǹkan tó wà nílẹ̀ yìí kí ká máa sọ pé àtẹnujẹ fẹ́ tẹnu kú àtẹnujẹ bayé yín jẹ́ àtẹnujẹ bà ti yín jẹ́ àti tí wọ́n ra lé fún tó lé fùrù kọ́kọ́ kiri tó lè sọ bóyá owó iṣẹ́ tó ń ṣe ló fi ra lé tí wọ́n wá gbé ọmọ mẹ̀kúnnù sìn tó bá sọ̀rọ̀ wá máa bọ́ síta wá máa ṣe atata tó wá máa attack àwọn èèyàn nísìn mo expect pé gẹ́gẹ́ bí olóríire ọmọ ó yẹ kó bọ́ta kó sọ̀rọ̀ kó fi ẹ̀dùn inú ẹ̀ wọ̀n ìyẹn ò stop you from being friend to the president ìyẹn ò stop you from being a friend to the president's son ìyẹn ò stop you from pé kó má mọ̀ ẹ́ àbí kó má gbé ẹ mọ̀ wípé àwọn people tẹ́ ń bá Ṣèyí Tinubu Olúrẹ̀mí Tinubu àti president mọ̀ pé wọ́n lórí tó ń rò wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó right gbogbo ẹ̀yin màdàrú ẹ̀yin aríjẹ nídìí màdàrú ẹ̀yin alájẹbẹ́ni oníjẹkújẹ ẹ̀yin tí nǹkan tẹ́ ẹ máa jẹ òjẹ́ ọgbọ́n mọ̀ pé wọ́n ń ṣọ́ yín wọ́n lọ́pọlọ lórí ìnà wọ́n mọ̀ pé ó yẹ kẹ́ sọ̀rọ̀ wọ́n mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ jẹ lọ́dọ̀ àwọn ni ò jẹ́ kẹ́ sọ̀rọ̀ wọn ò lè rate yín nínú wọn torí mo mọ̀ pé wọ́n lọ́pọlọ wàláì kò sí ẹni tó bá súnmọ́ Ṣèyí Tinubu sìn tí kò rí pé sọ̀rọ̀ tó máa kò lè rate yín torí bọ̀bọ̀ yẹn wà intelligent orí ẹ̀ pé ó máa fi yín sí àmì kò lè jẹ́ kẹ́ súnmọ́ tó máa mọ̀ pé lórí burúkú ni yín ipe bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ẹ̀yin náà máa wà lára àwọn tó máa bà tiwọn jẹ́ torí ó máa mọ̀ pé ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́yìn ó mọ̀ pé nítorí nǹkan tẹ́ ń jẹ ni ò jẹ́ kẹ́ gbọ́n ó mọ̀ pé nǹkan tẹ́ ń jẹ ni ò jẹ́ kẹ́ gbọ́n mọ̀ pé lórí burúkú ni yín intẹ́ ń jẹ ni ò jẹ́ kẹ́ gbọ́n àwọn president lọ́pọlọ wọn bọ̀bọ̀ yẹn lọ́gbọ́n ó mọ̀ pé tẹ́ bá sọ̀rọ̀ ẹ rò pé bọ̀bọ̀ yẹn ò lágbára láti ní pé kí wọ́n mú very dark man but ó mọ̀ pé òótọ́ ló ń sọ most of the time ìyẹn náà lè ní tiẹ̀ lọ́bọ̀ ó mọ̀ pé òótọ́ ló ń sọ ó ti sọ rí tí ìkọjáde tó ní ọ́ ní kó má bàjà ẹni tó lọ́pọlọ lórí nìyẹn pé president sọ pé kó má bá very dark man jà ó yẹ kẹ́ mọ̀ pé bọ̀bọ̀ Ṣèyí yẹn lọ́pọlọ lórí tí ò bá lọ́pọlọ kò yẹ kó sọ bẹ́ẹ̀ ó mọ̀ pé olórí burúkú lọ́pọ̀lọpọ̀ nínú yín alátẹnujẹ tẹ́ ẹ sọ̀rọ̀ ó mọ̀ pé nǹkan tẹ́ máa jẹlẹ̀ ń wá otherwise tí ò bá jẹ́ yẹn ni ilẹ̀ ń bleed wọ́n kó àwọn ọmọ ẹ̀yin olórí burúkú kan tẹ́ máa attack àwọn tó bá sọ̀rọ̀ nípa president mi tí rí yín kẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n kó ẹ̀yin alájẹbánu tó jẹ́ pé wọ́n ra lé fún yín ilé tí ìyá pọ̀rípọ̀rí ìyá aláya yín ò lè rówó rà tó jẹ́ pé wọ́n rà fún yín ni mi tí rí yín kẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọmọ tó kó torí nǹkan tẹ́ ń jẹ torí nǹkan tẹ́ ń jẹ mi tí rí yín kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ president ọmọ president ò kú rí ọmọ president ní ọpọlọ ọmọ president ò kì í ṣe illiterate bíi ti yín ó mọ̀ pé nǹkan tẹ́ ń jẹ ni ò jẹ́ kẹ́ gbọ́n yes àfi president tó bá jẹ́ vampire àfi ìyàwó president tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ ló mú nìkan ni ló máa sọ pé bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ ò dùn wọ́n lè má mọ̀ nǹkan tó fẹ́ sọ fárá ìlú wọ́n lè má mọ̀ pé mo mọ̀ pé nígbà tí wọn kì í ṣe pé bí wọ́n fi ẹ̀jẹ̀ dájọ́ la máa sọ pé okay wọ́n rí bó ṣe ń ṣẹlẹ̀ yìí and we cannot even rule it out n tó ṣẹlẹ̀ yìí gan lè jẹ́ sabotage ó lè jẹ́ sabotage because tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní time Jonathan nígbà tó fẹ́ kick her out exactly nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí ó lè jẹ́ sabotage rule it out but yí pé ẹ̀yin tẹ́ máa attack àwọn èèyàn tó bá sọ̀rọ̀ lórí president ṣé nǹkan tó wà nílẹ̀ yìí kò worth láti sọ̀rọ̀ sí kẹ́tì ẹ̀ ṣojú ayé nítorí pé ẹ fẹ́ kí ọ̀nà jẹ yín dí ẹ fi iṣẹ́ orí burúkú mi bojú
ẹ ń jẹ sweat mẹ̀kúnnù lágbára Ọlọ́run kẹ́ bí gba ọmọ gbogbo sweat mẹ̀kúnnù tẹ́ ń jẹ àwọn ọmọ yìí máa go through nǹkan tí àwọn ọmọ yìí go through láyé. Kò sẹ́ni tó ní kẹ́ má campaign fún president, kò sẹ́ni tó ní kẹ́ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ nǹkan tó wà nílẹ̀ yìí in tó ti lè máa mú yín máa attack àwọn èèyàn tó bá sọ̀rọ̀ nípa mẹ̀kúnnù tó bá sọ̀rọ̀ nípa president Tinubu. Mo fi pé nǹkan tó wà nílẹ̀ yìí gbogbo èèyàn ló kàn, ó yẹ ká gbọ́rọ̀ lẹ́nu yín. Bọ̀ nítorí nǹkan tẹ́ máa jẹ ọ̀lẹ ti ba ayé yín jẹ́ nítorí nǹkan tẹ́ máa jẹ, nítorí nǹkan tẹ́ ń jẹ ẹ rí nǹkan tó bad, ẹ rí pé ara ń ní èèyàn, ẹ rí wípé ní èní àwọn ọmọ kan wọ́n ṣe children's day nínú ẹkún, ẹ rí pé ẹkún day bandit day là ń celebrate lẹ́ni lórí àwọn ọmọ wa. Ẹ rí láti sọ̀rọ̀, ẹ tí ẹ lè bọ́ta kẹ́ tí ẹ sun ẹkún atẹ́gùn, kẹ́ bọ́ta kẹ́ fi gígùn ojú, kẹ́ fi dùn. Ṣùgbọ́n tẹ́ bá gbọ́ níbi tó ti sọ̀rọ̀ president ẹgbẹ́nu bọ́ síta bí ẹnu asín, ẹ ṣẹnu róbótó bí ẹnu ìṣáwùrù, ẹ máa sọ̀rọ̀ tàtàntótó ọ̀rọ̀ yín tí ò bá kan mu. Gbogbo ẹ̀yin tó yẹ pé mo ti rí tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ ẹ jáde sọ̀rọ̀ lórí Ẹlẹ́dàá àti Orísun Oòduà àbíyín Orísun ilẹ̀ àbíyín, omi tẹ́ mú àbíyín. APC bàbá Tinubu ẹ ṣe dáadáa, ìyà ń jẹ àwọn èèyàn. Mo gbé ọmọ kan síta lẹ́ni wọ́n ní àwọn youth ó jalè. Báwo làwọn youth ò ṣe ní jalè? Kí ló kù fún wọn? Ebi ń pa àwọn tó ń ṣiṣẹ́ déédéé lójú méjèèjì gan wọn ò róúnjẹ jẹ. Àwọn tó ń lọ síbi iṣẹ́ wọn ò rówó repo. Àwọn tó nílé gan ilé ti fẹ́ wó mọ́ wọn lórí wọn ò rówó maintain ẹ̀. Àwọn ọmọ wa ti dọmọ ọlọ́mọ, àwọn obìnrin ti di aṣẹ́wó sígboro, àwọn olórí burúkú olòṣì obìnrin kan wá bọ́ síta ní I have the number of Mr. President's son. I speak to him and he picks my call. Ẹ máa jẹ wá máa yé, ẹ tún máa fi spy tiwa. Ẹ máa jẹ mẹ̀kúnnù máa yé, ẹ tún máa fi spy ti mẹ̀kúnnù. Ẹ ti sọ wípé àwọn kan bẹ́tà ju àwọn kan lọ, ẹ dẹ̀ tún fi ń wọn àwọn èèyàn. Ṣé Ṣèyí Tinubu ò ní protocol? Ṣé Ṣèyí Tinubu kò ní media person? Ṣé Ṣèyí Tinubu kò ní àwọn èèyàn tó ń ṣọ́ orí social media pẹ̀lú àwọn ọmọ olórí burúkú tí wọ́n ń jáde tó ń sọ pé I have Mr. President's number, the son, I have it. Bàbá Wàsíù mi ní yé pè yín, mi ò pè yín sórí burúkú o, mi ò pè yín sí òṣì o, mi ò pè yín sí àdánwò o, ẹ ní rí kú ọmọ o, lágbára Ọlọ́run. Gbogbo nǹkan mo tiẹ̀ máa admire yín torí mo mọ̀ pé nínú àwọn ọkùnrin tí ìyà ò lè jẹ nínú mọ́ láyé, Ọlọ́run má jẹ́ kẹ́ rí àpadà sí burúkú tó máa mú yín ta gbogbo nǹkan ní yín tó máa ní kinní kan àìsàn tó máa ṣe bí Ọlọ́run kó kúkú gbẹ̀mí èèyàn ó bẹ́ta, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí. Ìyà ò lè jẹ yín mọ́, ẹ lè rápadà sí burúkú mọ́, Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kẹ́ rí. Ṣùgbọ́n mo mọ̀ wípé mo ní evidence wípé ẹ ń bá president sọ̀rọ̀, ẹ ní contact president. Mo ní evidence wípé ẹ ti bọ́ta rí tẹ́ ti sọ̀rọ̀, tẹ́ ti bú àwọn president kan in the past nígbà tí ayé ò ṣe dáadáa. Kí ló stop yín láti sọ̀rọ̀ lórí eléyìí? Bá àbá ti ẹ̀ rí pé mo ní evidence, mo rí nígbà tẹ́ pé Mr. President nígbà tí màmá yín kú. A rí pé ẹ pé Mr. President nígbà tí màmá yín kú. Mr. President màmá over 100 ó kú, ẹ commiserate, ẹ sọ̀rọ̀ lórí phone. Àwọn ọmọ kéékèèké wà nínú igbó, ìyàwó yín ò bẹ́ẹ̀ ní kọ́kọ́ sọ̀rọ̀, ẹ̀yin náà báyàn sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀, ẹ ń bá màmá over 100 kẹ́dùn, ṣùgbọ́n ẹ bá àwọn ọmọ kéékèèké, ìyàwó yín ò bá àwọn ọmọ kéékèèké kẹ́dùn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Bàbá Wàsíù ẹ ń bá president sọ̀rọ̀, olórin ni yín, Ọlọ́run ibi tẹ́ ẹ dé ẹ lè jábọ́ mọ́, ẹnikẹ́ni tó bá ní kẹ́ ẹ jábọ́ Ọlọ́run bá mi lọ́ mọ́lẹ̀ pa. Àmọ́ ó yẹ kẹ́ ẹ bẹ́ ṣe máa ń fi orin jí àwọn èèyàn dìde, ẹ bá wa fi orin sọ lórí stage pé ìyà ń jẹ mẹ̀kúnnù, ẹ bá wa fi orin sọ lórí stage, ẹ máa ń fi orin send message ní mi ò tí ì gbọ́, ẹ̀yin náà mọ̀ pé ìyà ń jẹ mẹ̀kúnnù.
mo rí Shina Pella lẹ́ni àwọn nǹkan tá a request nìyẹn tó lọ kí àwọn tó lọ ṣe solidarity pẹ̀lú àwọn ìlú yẹn tó kú àwọn ibi tí nǹkan ti ṣẹlẹ̀ nǹkan tá à ń béèrè lọ́wọ́ yín nìyẹn ẹ má ti torí pé ẹ ti jẹ dòdò kẹ má lè sọ dòdò èmi ò kí ẹ láti lose relationship pẹ̀lú yín èmi ti rò ó pín sí pé ibi tó dé yẹn lè lẹ́ẹ̀fẹ́ rí mi mọ́ but I don't care mi ò care mi ò care mi ò gbàdúrà kẹ́ ṣubú mi gbàdúrà kẹ́ kú kú òjijì mi gbàdúrà kẹ́ rí ikú ọmọ ẹ jẹ́ kan nínú àwọn tí mo respect pé gbogbo nǹkan tó èèyàn ò bá sọ nípa èèyàn ẹni tó Ọlọ́run bá máa fún lọ́lá Ọlọ́run máa fún lọ́lá àmọ́ ẹ máa ń fi orin nígbà tí Saida ẹ fi orin gbé dìde lórí stage nígbà tí àwọn kan nígbà tí Ọbásanjọ́ ẹ kọrin lórí stage nígbà ìyà tó ń jẹ mẹ̀kúnnù yìí pọ̀ jù tí wá dọ́wọ́ rẹ̀ o ṣàánú wa ní Nàìjíríà tí wá dọ́wọ́ rẹ̀ o ẹ̀yin lẹ kọ́ kí ló ṣẹlẹ̀ nísìnyí pẹ̀lú àwọn ọmọ tó wà nínú igbó mi gbọ́dọ̀ sọ pé ẹ̀yin ti jẹ dòdò nítorí Ọlọ́run ibi tí Ọlọ́run dẹ̀ kẹ́yìn dé kì í ṣe dòdò ẹnìkan ló fẹ́ mú yín má sọ dòdò mọ́ àmọ́ kí ló ṣẹlẹ̀ gan tẹ́ ẹ fi sọ̀rọ̀ ẹ̀yin náà wò bàbá pè yín nígbà tí màmá over 100 kú àwọn ọmọ kéékèèké ìyàwó Mr President ò tí ì sọ̀rọ̀ àwọn èèyàn dẹ̀ ń sọ lọ́tún wọ́n sọ lọ́sì ọmọ wèrè kan dẹ̀ wá sórí social media ó ní I have a contact to Mr President's son Ṣèyí I call him anytime òun gọ́gọ́ ò sọ̀rọ̀ àmọ́ nígbà tí nǹkan ṣẹlẹ̀ ní north Ṣèyí lọ síbẹ̀ ó lọ fún wọn lówó nígbà tí nǹkan ṣẹlẹ̀ Ṣèyí bọ́ta ó ní my father is the best president ever kí ló dé kí ló ṣẹlẹ̀ tí ò sọ̀rọ̀ nísìn afọ́jú nísìn ó lè rí ó lè feel wípé ìlú ò fararọ ìyà ń jẹyàn adití ó lè rí wípé ìlú ò fararọ ìyà ń jẹyàn àmọ́ àwọn tó ń kàǹpé káàkiri nínú àwọn tá à ń rí a máa sọ pé wọn ò rí wọn ò lè pause wọn ò lè sọ̀rọ̀ lórí ẹ ti mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń campaign ẹ wọṣọ tẹ́ ṣe kíní tẹ́ ẹ sọ̀rọ̀ lórí eléyìí ìyà ló ń jẹ yín ebi ló ń pa yín ìfun ló pè yín nǹkan tẹ́ máa jẹ ní ò jẹ́ kẹ́ gbọ́n ẹ̀yin náà mọ̀ pé ìlú ò fararọ ẹ mọ̀ pé ìdààmú wà lórílẹ̀‐èdè ẹ mọ̀ pé ìyà ń jẹ àwọn èèyàn ṣùgbọ́n nǹkan tẹ́ máa jẹ kò jẹ́ kẹ́ gbọ́n ìtẹ́ máa jẹ ò jẹ́ kẹ́ gbọ́n olè alábẹ́bánu ẹ fẹ́ jọ ń jẹ àwọn ọmọ yín mọ́ ń jẹ olórí burúkú ọ̀pọ̀lọpọ̀ nù yín ẹ ti rí dààmú lórí ọmọ ṣùgbọ́n ẹ mọ̀ pé bóyá àwọn nǹkan tẹ́ ń jẹ jẹkújẹ tẹ́ ń jẹ yìí òun ló sun yín dé nǹkan tó ayé yín ṣe rí bẹ́ẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ẹ lè sọ̀rọ̀ kíjọba rí i pé eyín tẹ́ fi ń bá wọn ṣeré náà lẹ fi ń gé wọn jẹ ẹ lè sọ̀rọ̀ kíjọba rí i pé eyín tẹ́ fi ń bá wọn ṣeré òun lẹ fi ń gé wọn jẹ ẹ rò pé ìjọba yóò lọ́gbọ́n wọn ò rí pé olè ní yín sycophant ní yín ẹ̀ ń kì sí àsì ní nǹkan tẹ́ ẹ máa jẹlẹ̀ ń wá wọn á máa bá yín dé mọ́ tán bá ti wá lò yín tán wọn á sọ yín dànù bí agolo milk wọn ò ní ṣe yín bí ìbọn náà máa ń lò tán máa ń túkì wọn máa ń jù yín nù bí agolo milk yẹn wá máa sunkún ọ̀fọ̀ káàkiri gbogbo owó tó ń fún yín nísìnyí kò tán ṣòro yín kò tán lé ayé yín olórí burúkú ni yín gbogbo nǹkan táwọn ọmọ yẹn ń go through ẹ máa go through ẹ tọmọtọmọ ẹ ní rí bá ti ṣe ẹ ní rọ́nà gbégbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ síjọba létí gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí gbogbo nǹkan tí mẹ̀kúnnù ń ṣe tẹ́ ẹ sọ Ọlọ́run máa fìyà jẹ yín ẹ máa ríru tọ̀yọ́ state ẹ máa ríru tògbómọ̀ṣọ́ àdàbí tí ara ò bá ní mẹ̀kúnnù nìkan ló kù àdàbí tó bá níbi tó ti ń ṣerú ẹ̀ nìkan ló kù ẹni youth ń jalè wọn ṣe ní jalè ọmọ tẹ ló jalè yẹn aago chọ́ọ̀chì ló lọ gbé ẹ ti mọ̀ pé ó bóyá ó ń wówó oúnjẹ àbó ń wówó drug ẹ ti mọ̀ ara ni àwọn èèyàn ẹ lè kọrin síta kẹ́ sọ̀rọ̀ síta nítorí nǹkan tẹ́ ń jẹ ń bẹ̀ nítorí nǹkan tẹ́ ń jẹ ń bẹ̀ ẹ lè mo súnmọ́ àwọn tó ń ṣe kinní yìí mi ò kí ẹ̀ láti àwọn míì wà gan tí mo ti yẹra nígbà tí mo ti rí àwọn nǹkan kan mo yẹra fúnra mi pé no fúnra mi but I stand to be corrected
and I challenge everyone tẹ́ bá ti mọ̀ mí tí mo ti bá ṣe tẹ́ ẹ bá sọ síta pé liability ni mo jẹ́ fún yín Ọlọ́run ò ní fìrè fún yín tí n bá jẹ́ liability àbí tí mo sọ pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ bá mi fún mi ní owó kinní kan tí n bá ṣe rí pẹ̀lú tẹ́ ẹ bá sọ ẹ ní ṣoríire. Ẹ̀yin kan tiẹ̀ sọ pé bí à ń torí pé wọn ò fún mi lẹ́nìtì ẹ mọ̀ pé mo ní ayọ̀ ọkàn ṣá bí mo ṣe wà yìí gbogbo nǹkan tó jà àwọn èèyàn lójú ò jọ mí lójú. I'm telling you mo rí èèyàn tó jẹ́ wípé ó ready láti ra secure property fún mi ní ibi tó make sense ní Nàìjíríà. Wọ́n tún pè mí báyìí wọ́n tún bi mí pé àǹtí Yinka ilé ẹ̀gbélé mo ní mi ò gbélé tí ẹ fẹ́ nílé kankan mo ní mi ò fẹ́ mo ní àwọn èyí tí mo ní gan mo fẹ́ tà ibi báyìí mo máa fi mi ò fẹ́ sẹ́ ẹ mọ̀ mí tẹ́ bá mọ̀ mí ẹ mọ̀ pé ẹ̀dá kan tó ti kọ ìrìn àjò ẹ̀ tó jẹ́ pé I don't care ni mo jẹ́. The basic thing tí mo fẹ́ fáwọn ọmọ mi òun ni education life insurance so that tí n bá kú wọn ò ní máa lọ tọrọ owó tí bá kú wọn ó ní nǹkan tó máa gbà kí ó dẹ̀ yẹ pé tí n bá ṣe hẹ̀ lẹ́nìí boxes gold tó tóbi ńláńlá kan ti máa ka bíi 3 ìyẹn lásán ti make wọn láyé ó tún ti add mọ́ nǹkan táwọn gan ní láyé kán máa ka bíi boxes bóyá kán máa kà kán lọ sí bank orúkọ àwọn ọmọ mi gbogbo passport gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àwọn nǹkan tọ́lọ́run fún mi kán lọ wò ń bẹ̀ kán gbé. Èmi ò ń ṣe ẹni tó jẹ́ wípé ọ̀rọ̀ ayé jẹ́ mọ́ nǹkan kan. I'm not the type tó fẹ́ build ilé 3 4 pọ̀ mi ò ń ṣe bẹ́ẹ̀. Ẹ mọ̀ mí the way out ni wípé ẹ má jẹ́ àtanra wa òtítọ́ tó korò ni mo fẹ́ sọ fún yín òtítọ́ ni ṣùgbọ́n ó korò gan-an òtítọ́ ni ṣùgbọ́n ó korò. Òtítọ́ ni ṣùgbọ́n ó korò. Òtítọ́ number 1 ni wípé ìwọ tó jẹ́ mẹ̀kúnnù tọ́lọ́run bá fún ẹ láyè láti lọ kó lọ. Honestly ṣáwọn ọmọ tí wọ́n tó ń kọ́ nínú class tí ò ní chair tí ò ní table ṣáwọn ọmọ yẹn ló fẹ́ dìde láyé ẹ sọ fún mi. Ṣé àwọn jẹgúdújẹrá tó jẹ́ pé bó ṣe ń kúrò náà ń replace ọmọ wọn síbẹ̀ ẹ wá rò pé àwọn ọmọ yẹn náà tán bá fẹ́ kúrò ńbẹ̀ wọn ò ní replace ọmọ wọn ṣáwọn náà fẹ́ fún mẹ̀kúnnù láyè láti dìde. Òtítọ́ number 1 tọ́lọ́run bá fún ẹ láyè kó lọ kó lọ. Òtítọ́ number 2 ni wípé kò sáriwo tẹ́ ẹ lè pa kò síjà tẹ́ ẹ lè jà Tinubu máa débẹ̀ second time. Ó kanra gan o òtítọ́ yẹn kanra gan o pẹ̀lú gbogbo strategy àti gbogbo àwọn tí bàbá yìí ti kó tira kò síjà tẹ́ ẹ lè jà àfi tẹ́ bá ready láti jàjàgbira tẹ́ ẹ dẹ̀ mọ nǹkan tó lè là lọ ó máa débẹ̀ ó máa padà débẹ̀. Nǹkan ẹyọ kan ló lè ṣẹlẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run ọba nìkan ni. Okay, Yinka, you know once you have been rendered useless by the people in power, the next thing is to be saying rubbish. Who are the people in power that rendered me useless? Maybe the other way around. Who are the people in power that rendered me useless? Who are the people? Hey, ma push me. Hey, ma push me. Hey, ma push me. Who are the people? Maybe I rendered them useless, not that they rendered me useless. Who are the people in power? Who? Tani people in power tí mo ní anything pẹ̀lú mi, anything pẹ̀lú anybody tó wà in power. Mo ń sọ fún yín pé kò sí nǹkan tẹ́ lè ṣe ó máa débẹ̀. Ọlọ́run nìkan náà ni, Ọlọ́run ọba, ọwọ́ Ọlọ́run nìyẹn ló wà. Kò sí gbogbo àjàgbìrà tẹ́ lè ṣe. Kò sí nǹkan tẹ́ lè ṣe. Kò sí nǹkan tí other candidate àbí opposition lè ṣe. Kò sí nǹkan kan tẹ́ lè ṣe. By crook or by crook. Wọ́n máa débẹ̀. Kò sí nǹkan kan tẹ́ lè ṣe.
kò sí nǹkan kan tẹ́ lè ṣe. Ọlọ́run, ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ọlọ́run nìkan ló lè decide yẹn. Ẹ má tanra yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀, tẹ́ ẹ sọ̀rọ̀, tẹ́ ẹ dẹ̀ ti attack àwọn èèyàn rí. Ṣé mọ̀ pé mi náà ti attack àwọn èèyàn rí? Mo ti attack àwọn èèyàn rí o. Bó ṣe ń gbé jáde báyìí mo ń gbé fún wọn. Bó ṣe ń jáde báyìí mo ń gbé fún wọn. Bó ṣe ń jáde báyìí mo ń gbé fún wọn. Èmi náà ti ṣe rí. Mo ti ṣe rí dáadáa. Mo ṣe ń ṣépè fún mi, mo ń ṣépè fún wọn. Kódà mo gbé aṣọ funfun mo gbé wá. Mo wọ okó, mo wọ gbogbo ẹ̀. Bó ṣe ń gbé wá fún mi ni mo ń gbé fún wọn. Bó ṣe ń gbé wá fún mi ni mo ń gbé fún wọn. Okay, you mean it the other way. I mean it the other way, as you said. Okay, maybe I will understand. Maybe the other way. So, bó ṣe ń gbé wá ni mo ń gbé fún wọn. Bó ṣe ń gbé wá ni mo ń gbé fún wọn nígbà yẹn tí mo ń campaign. You understand? Èmi ò mọ nǹkan tẹ́ ń pè, tẹ́ mean by revolution. Kò sí nǹkan tẹ́ lè ṣe. Ìwọ òde ẹ̀ẹ́dẹ̀ ní sọ pé kọ́mọ yín lọ jà. Ọlọ́run má jẹ́ ká fẹ̀mí ara wa jó gífà. Kò sí nǹkan tẹ́ lè ṣe. That is the truth. Ọlọ́run ọba, ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ọlọ́run nìkan ni kẹ́ lọ máa bẹ̀ kó bá yín determine. Ọlọ́run nìkan ló lè decide. Wàláì, kò sí nǹkan tẹ́ lè ṣe. Kò sí nǹkan kan tẹ́ lè ṣe. Gbogbo àwọn NDCC, ADCC, MMMCCC, ẹ jẹ́ ya máa náwó dágún jìnnà. Kò sí nǹkan tẹ́ lè ṣe. Ọlọ́run ọba nìkan ni. Bóyá èyí tó bá mọ Ògún gbé kó gbógun, èyí tó bá mọ wọ̀ntúnwọ̀n kó wọn wọ̀ntú, èyí tó bá ń bá yúnífásitì sọ̀rọ̀ kó bá yúnífásitì sọ̀rọ̀. Kò sí nǹkan tẹ́ lè ṣe. Ọlọ́run nìkan náà ló lè tú yín sílẹ̀. Kò sí nǹkan kan tẹ́ lè ṣe. Ọlọ́run ọba nìkan ló lè tú yín sílẹ̀. Láì jẹ́ Ọlọ́run, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, bọ̀bọ́ yẹn máa wọlé again. Láì jẹ́ Ọlọ́run o, kò sí nǹkan kan tẹ́ lè ṣe. Kò sí nǹkan kan tẹ́ lè ṣe. Honestly. Èmi ò tiẹ̀ wà against yẹn. But for those of you, torí pé ẹ ń jẹ nǹkan, torí pé ẹ wà níbi nǹkan, and you refuse to say anything, pẹ̀lú bó ṣe ń ṣẹlẹ̀ yìí. Ṣé mọ̀ pé mi ò sọ̀rọ̀ láti joy. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ mi ò sọ̀rọ̀. Mo kàn tí mo nǹkan tí máa ṣe nínú mi pé mo ní campaign. Ibi tí orin tí mo ṣe tẹ́lẹ̀ gan tán fi síbi kan mú láti pé lady yẹn pé bá mi yọ orin yẹn ń bẹ̀. Because I was thinking pé nǹkan máa wà better. Pé tí n bá ti rí better candidate, I will put in my support again. But pẹ̀lú ọ̀rọ̀ ọmọ yìí àti bí wọ́n ṣe handle ẹ̀ yìí, in fact, ó send me off ni. Ó kò bá mi ò tiẹ̀ care láti lose anybody. Not in terms of death o, pé death o, pé kéèyàn kú. Any relationship, mi ò care láti lose ẹ̀. Honestly, mi ò care láti lose any relationship. Mi ò care. Mi ò care. Ẹni tó bá appreciate right thing, tó bá wà right thinking person, á mọ̀ pé òótọ́ ni mò ń sọ. Òun mo ṣe sọ pé Mr. President àti Ṣèyí àti Mrs. President, honestly, wọ́n mọ àwọn tó fẹ́ràn wọn genuinely. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń ṣe olè nǹkan tẹ́ máa jẹ ni. Ẹ fẹ́ràn Ṣèyí Tinubu. Ẹ fẹ́ràn Ṣèyí Tinubu. Ẹ fẹ́ràn bàbá Tinubu. Intẹ́ ń gbà lọ́wọ́ ẹ̀ ni. Tẹ́ bá fẹ́ràn ẹ̀, àsìkò yìí ó yẹ kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ máa sọ fún. Àsìkò yìí ó yẹ kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ máa sọ fún. Àsìkò yìí ó yẹ kẹ́ ẹ ní kó ṣe bó máa ń lọ káàkiri, ó yẹ kẹ́ ẹ ní kó build up security ẹ̀, kó tiẹ̀ rán àwọn èèyàn lọ́kọ́ ní pé on behalf of kíní kan náà lọ wo àwọn tó wà ń bí lásìkò yìí. Ẹ fẹ́ràn nǹkan tẹ́ ń jẹ lára ẹ̀ lẹ́ ń kiss. Ẹ fẹ́ràn Ṣèyí. Ẹ fẹ́ràn ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ́. Ẹ fẹ́ gba post. Ẹ fẹ́ farawé lady tó ń act tẹ́lẹ̀ tó. Ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ di lady yẹn. Ẹ mọ̀ pé ìdá Ṣèyí o, ìdá Tinubu o, no Tinubu o, àkọlẹ̀ ti dúró. Ọlọ́run ti sọ pé lady yẹn máa wà ní position yẹn at that time ni. But ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ àfẹ́ post. Ẹ ń ta ọjọ́ iwájú àwọn ọmọ ọlọ́mọ nítorí post. Ẹ lè jèrè ọmọ. Ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè jèrè ọmọ. Èyí tí ò sòótọ́ nínú yín kò lè jèrè ọmọ.
èmi ò ní kẹ́ má support o ẹ lè ní kémi náà má support àmọ́ tẹ́ bá rí nǹkan tí ò dá ẹ point ẹ out ìyẹn ló máa jẹ́ kẹ́ kàn mọ̀ pé ní credibility tẹ́ bá rí nǹkan tí ò dá ẹ point ẹ out ẹ jẹ́ kí wọ́n rí ó máa jẹ́ kí wọ́n respect yín more. What is good for the goose should be good for the ganja. Bàbá Wàsíù ẹ ti sọ̀rọ̀ lórí ìyà tó ń jẹ mẹ̀kúnnù yìí pọ̀ jù. Ilé ayé wa o ṣàánú wa ní Nàìjíríà tí wá dọ́wọ́ rẹ̀ o ẹ ti kọ́ rí kí ló ṣe yín sí tẹ́ ẹ sọ̀rọ̀. Èmi rate yín ni o. Ẹ̀yin àtàwọn olórin kankan tí mo rí but mo rí pé ẹ̀yin lè máa sábà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú. Kí ló dé tẹ́ sọ̀rọ̀ ńsìn? Bàbá lẹ jẹ́ sí mi, mo respect yín gan, mo love brain yín, but tọ́rọ̀ yìí bá bí yín nínú, ẹ má bínú o. Tọ́rọ̀ yìí bá dé débi stage pé ẹ fẹ́ rí mi mọ́, well, Ọlọ́run á bá mi kẹ́ yín, ẹ ní sìnkú ọmọ. But nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mi ò gbàdúrà ẹ̀ fún yín. Kò tí ì ṣẹlẹ̀ tó yín gbà yẹn, ẹ raise alarm, kí ló dé tẹ́ ẹ raise alarm mọ́ ń sìn? Ẹ káàárọ̀. Gbogbo ẹ̀yin òbí, ẹ continue láti máa gbàdúrà o. Àmọ́ bóyá máa rá àwọn ọmọ yẹn, àmọ́ bóyá ò ní rí. And this is not the time to advise anybody not to vote. This is not the time to advise PVC, because either PVC or no PVC or CCTV, what will be will be. Ọlọ́run nìkan ló lè ṣe.